Africa Content TV. Every television bàbá jẹ́ wọ́n ta tó kún bọ́. Bí fídíò bàbá jẹ́ wọ́n ta tó kún bọ́. Ṣùgbọ́n bọ́pọ̀lọ́ ẹ̀dá bá dàrú kó sí tó kún bọ́. Ọlọ́run dákun má dórí mi rú rọ̀ bí Ọlọ́run dákun má dórí mi rú rọ̀ bí Ọlọ́run. Ìyá ń jẹ́nà ajábà síra dákun má dórí wà rú rọ̀ bí Ọlọ́run dákun má dórí wà rú rọ̀ bí Ọlọ́run. Ó yá ká sọ pé ọmọ wa tí a bí ire ló gbé dé. Ọmọ wa tí a bí ire ló gbé dé. Ìlú dẹ̀rọ̀ fún wa ní tèwé tàgbà kò sí ohun tó dùn mọ́ ọpẹ́ ló yẹ ká dá. Ọmọ wa tí a bí ire ló gbé dé. Ìlú dẹ̀rọ̀ fún wa ní tèwé tàgbà kò sí ohun tó dùn mọ́ ọpẹ́ ló yẹ ká dá. Ẹ̀rí Abdul Malik tí a bí ire ló gbé dé. Ti fẹ́ tàbí ire ló gbé dé o. Ìlú dẹ̀rọ̀ fún wa ní tèwé tàgbà kò sí ohun tó dùn mọ́ ọpẹ́ ló yẹ ká dá. Ọmọ wa tí a bí ire ló gbé dé. Ire ló gbé dé. Tèwé tàgbà kò sí ohun tó dùn mọ́ ọpẹ́ ló yẹ ká dá. Gbogbo ẹni tó wà ní kálẹ̀ mo kí yín jọ̀wọ́. Gbogbo ẹ̀yin abọ́nire ọ̀pá ìtọ́wẹ́ta gbogbo yín láìkí. Àmọ́ kí Adé lórúkọ mi ajá mi súra. Aya àkànfẹ́ Kábírù wo ló ọmọ Indiana l'Amẹ́ríkà ni. Gbogbo olórin tó ń bẹ níkàlẹ̀ mọ́ kí gbogbo yín pátápátá. Ajé arẹwà ojúlówó ọmọ. Ọgbọ́n bàbá mi kò lá. Bàbá máa búbú bàbá máa búbá bàbá bíbá abẹ́fẹ́. Ajarúkà yóò yẹ mẹ́sàn. Bá mi wá bí láìrè. Bá mi alálùbárí ká ẹni. Ìyá ń ká lájà sọ bí ẹ̀ẹ́dù. Ìyàwó bá mi mújì dá mi lọ́lá. Ajábọ̀ síra ẹ̀tù. Kí ló dé? Bá mi ajámọ̀ nínú ìṣàbíbárí ti dé. Àyìnkẹ́ dúdú tó ń dán aláwìyé mi àmọ́dá akọni. Gbogbo yín pátápátá ni wọ́n kí lálá ìdẹ́ni ìkọ̀ọ̀kan sí. Ẹ bá ń kíkà fáyà sí ńgà àjọgì adé. Ẹ bá ń kíkun iṣẹ́ ìdàlìmù báráàkù. Aláwìyé mi àmọ́dá akọni akọni gẹ̀ẹ́sì gba àwọn ọmọ ní akọni òṣè. Ẹ̀rí bá mi wádìí láìrè. Wábí láì Taofiki ló sanwó mi àwọn kí Adé. A sọ pé wábí láì Taofiki ọlọ́jà ṣe kò kéré. Alex wábí láì Taofiki ọlọ́jà ṣe kò kéré. Wábí láì Taofiki o ọlọ́jà ṣe kò kéré. Kò kẹ́ owó kò kẹ́ wọn ọlọ́jà ṣe kò kéré. Wábí láì Taofiki ọlọ́jà ṣe kò kéré. Ọ̀pẹ dúdú wábí láì Taofiki o. Àmọ́ táyé ń fẹ́ wábí láì Taofiki. Dúdú wá bí láyé Taofiki. Mo fẹ́ yálé bàbá mi yẹn láti ga ní ìwá sọ láti bàbá mi ò ṣe. Fíre iná lọ́wọ́ dán Ọlátúnjí o. Ìyá ń kálà èèyàn Adémọ́lá ìyá náà ní. Ẹ bá ń kí bá ní ajíga ní ìwá sọ láti bàbá lálùbárí ká ní o ṣeun. Sọ̀fíàtù tiwa ni ó ṣeun. Sọ̀fíàtù tí ẹ yàtọ̀. Sọ̀fíàtù tí ẹ yàtọ̀. Ẹ bá ń kí ẹ̀gbọ́n mi bá fi àdìsá. Àti Yísà làbí rírí dà bàbá rí yáyà. Small doctor ń kọ́. Mo sọ pé òòrùn àwọn sọmọ rí.
ojú Saoty rẹ̀ Saoty Arẹwà ojúlówó ọmọ. Ajíyá Arẹwà ojúlówó ọmọ. Agbọ́n bàbá mi kò lá. Bàbá máa búbu bàbá máa búba bàbá bíbá. Ẹgbẹ́ alárò ògùn wọn dédé. Ajá Basira. Ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan. Ẹ máa wọlé kẹ́ máa rọra. Ajá Basira tún ti wáyé. Mama Farida Mama Idris. Ó yẹ ẹ jẹ́ ká ṣe fàájì fún. Ká sọ pé Ajá Basira. Ajá Basira. Ajá Basira. Èèyàn bá jẹ́ pọ̀ fún Marufatu ló náwó. Èèyàn Marufatu máa jẹ́ gbogbo èèyàn tèmi. Ajá pọ̀ fún Marufatu ló sanwó. Wẹ́bi láyé táwọn fi kì í bàbá tèmi. Basiratu ìyá kaná Mama Idris. Ajá Basiratu tèmi. Basiratu tàlàjà wọn pa kúrú mọ́. Tàlọ̀pọ̀lọ́ wọn dẹ̀rù mọ́. Ajá Basiratu máa gbóhùn lẹ́nu mi. Ẹ máa ń ṣètọ́jú Àdùkẹ́ Rúkàyàtù mi Ọlábísí. Basiratu tàlàjà wọn pa kúrú mọ́. Tàlọ̀pọ̀lọ́ wọn dẹ̀rù mọ́. Ẹ máa ń ṣètọ́jú Àdùn ní kún iṣẹ́ ìdátù mi ó ṣeun. Basiratu ẹwà wọn ṣàkí tó ń ṣe bí ọ̀rá òhò. Egungun wọn ń ṣe bí ẹ̀rọ ìṣẹ́ráyé. Ìṣọwọ́ aláwùkọ. Bá ń sọ fún wọn àbíbí sólóore. Marufatu àbíbí sólóore. Ẹ bá ń sọ fún wọn. Ọpẹ́ dúdú láìpẹ́ ọjọ́ wọ́n jẹ́ kí sàríyá. Wọ́n fi Àdìsá.